lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde olúwayé àwọn olórin Marshal K1 the ultimate, olórí akílẹ̀ ọmọọba Ìjẹ̀bú yóò jọba kò ní jọba, orí làbá bọ àbáfò sálẹ̀. Kí n tó máa lọ, ẹ kọ́kọ́ gbọ́n tí ògo ọmọ yìí tó náà sọ. Mo ń padà bọ̀, ẹ wò ó, ẹ sáré gbọ́. Ìṣẹ̀dá orí mi àpérè orí mi àpèsìn orí làbá bọ́ káàforí ìsàlẹ̀ láyé torí bá gbé ẹ̀wọ̀n àṣebóhùn ló mọ̀ ṣe àgbé orí òun ló fi ìpìlẹ̀ ṣeré ṣé bó nílò òdo yá sílé ra ó dàsán kó sí kò so lọ́jọ́ ọjọ́ sí orí agbọ́ yìí tí mo wí pèrè mi jáde àfẹ́bójé ṣẹ́sàrẹ́ má ṣe nà ajé mọ́ mi sọ pé gbèmí níta wọn orí mi dákun má gbàbọ̀dé kọ̀tá máa ra èbògo mi jẹ́ ẹni tó rí bàgbé láyé fẹ́ olódodo ẹni tó rí gbé ló ń ṣe nǹkan rí láyé ẹ mọ ìṣepò máa ṣènà ire mọ́ mi kí má jìyà kí n jèrè lẹ́nu sẹ́mi ya mi. ẹ̀yin èèyàn mi bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Ifá Bùkọ́lá o Ifá Glory tẹ́ bá fẹ́ bọ́ fà tẹ́ fẹ́ rí ajé ìrì owó tẹ́ fẹ́ bọ́ fà o tẹ́ bá fẹ́ bọ́ rí ẹ lọ rí Ifá Bùkọ́lá bàmí Ifá Glory Ọ̀yọ́ ni wọ́n wà o Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà ẹ tètè lọ rí wọn torí pé Yorùbá lónìí ìṣẹ̀ṣe súnmọ́ bí àtàtà ọ̀rọ̀ àwa làlàṣà lónìí ṣe Ifá ló lè nílò ọ̀la òtítí ayé Ọ̀rúnmìlà ló lọ́jọ́ kan àdáyé torí mo sápamọ́ o orí mi ò sápamọ́ mo sápamọ́ o orí mi ò sápamọ́ o mo pẹ́ kọ̀ọ̀kọ̀ ẹ̀dá mi ò pẹ́ kọ̀ọ̀kọ̀ o adáfẹ́jì kókó òun orí Ifá tó tẹ̀júmọ́ ní wò ní èrè tí wọ́n bá tẹ̀júmọ́ ní àmọ́ rírí ajé ìjì kókó òun orí kí Ifá tẹ̀júmọ́ mi wò mí èrè ìjì kókó òun orí Ifá tẹ̀júmọ́ mi wò mí èrè. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifá Bùkọ́lá Ifá mi ìgbèrè bàbá mi kẹpẹ. bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú làmú òjò apá lọ. babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. ara ẹ bá mi kálọ o sádọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló ń lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn fífi ojú kó jàǹkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ ṣé o Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn o gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin telephone 08038348630 tàbí 0705288104 ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.